ayédèrú bèbí làbúbù mọ̀ tí gbòde bí ẹ ṣe lè dá a mọ̀ rẹ o ẹ súnmọ́ bí yìí ẹ wá gbọ́ èrè ọmọlangidi ìgbàlódé tí ọ̀pọ̀ mọ̀ sí làbúbù jẹ́ ọ̀kan lára àwọn ohun ìṣeré ọmọdé tó gbajúmọ̀ jùlọ lágbàáyé lásìkò yìí o àmọ́ ṣá àwọn ìròyìn tó ń jáde sọ pé ìwádìí tí ń fìdí rẹ̀ múlẹ̀ pé ayédèrú èrè ọmọlangidi yìí ló ti tún lu ọjà pa jákèjádò àgbáyé báyìí o ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n máa ń tò fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí kí wọ́n lè rí èrè ìṣeré ọmọlangidi yìí rà ìjẹ́ ti ẹ̀ gbọ́ ipe èrè làbúbù tí àwọn ọmọ kékeré fi ń ṣeré eléyìí tá a mọ̀ sí bèbí ní àwọn àgbàlagbà náà mà ti tún fi ń ṣeré báyìí o tí ìròyìn sì jẹ́ kó yé wa pé $1,600,000 òun ni àwọn èèyàn ra kínní yìí lójoojúmọ́ ní kàtíkàtí iléeṣẹ́ tó ń ṣe nǹkan ṣeré ọmọdé Pop Mart lórílẹ̀‐èdè China ló ṣe ọmọlangidi ìgbàlódé làbúbù ọ̀pọ̀ àwọn ayédèrú ló ti jáde báyìí o tó sì jẹ́ pé iléeṣẹ́ Pop Mart ọ̀hún ti jẹ́ kó di mímọ̀ pé àwọn nǹkan tí wọ́n fi ṣe bèbí langidi ọ̀hún ni kò kú ojú òṣùwọ̀n bí eléyìí táwọn ṣe jáde látorílẹ̀-èdè China lẹ́yìn tí àwọn èèyàn sì ti ń pe èyí tó jẹ́ ayédèrú ọ̀hún ní làfúfùs onírúurú orúkọ òun náà ni wọ́n ti fún kódà eléyìí sì lè fa ewu sára àwọn ọmọnìyàn o iléeṣẹ́ Pop Mart lórílẹ̀-èdè China ló jẹ́ kó di mímọ̀ bẹ́ẹ̀ ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ ìkànnì Jígí Alára ẹ máa bá wa fẹ́ràn rẹ o ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwísí ẹ sì má gbàgbé láti máa bá wa tan kíní ọ̀hún kẹ́ o Imam Abdulwaheed ló ti jábọ̀ ìròyìn láti ìlú Ìlọrin ìpínlẹ̀ Kwara. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.